àṣà wa ká má gbàgbé àṣà wa àṣà ọmọ Yorùbá ó yẹ kó mọ̀ tiẹ̀ tí. ẹ kú kàlẹ̀ o ní gbogbo ibi tí ẹ ti gbọ́ wa lórí ẹwà èdè wa ìṣe wa ẹwà èdè tó máa wáyé ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ. Orúkọ tèmi ni Yahya Mohammed. Bá mi ò sílé lọ́jọ́ ká rí mi lórí ètò lóògbà tẹ́ pé bàbá lọ síbì kan pẹ̀lú ìgbàgbọ́ pé bàbá ó dé bá wa láyọ̀ àti àlàáfíà. Ohun tí a fẹ́ gbé yẹ̀wò lónìí, àwọn àgbà máa ń pa òwe kan fún wa. Wọ́n ní àtìgbéyàwó ò tẹ́jọ́, àtìgbéyàwó ò tẹ́jọ́, owó ọbẹ̀ ló ṣòro. Ǹjẹ́ bẹ́ẹ̀ lórí? Àtìgbéyàwó ò tẹ́jọ́, owó ọbẹ̀ ló ṣòro. Èló gan-an lówó ọbẹ̀ yìí? Èló la fi ń sebẹ̀ tó fi wájá sí pé owó ọbẹ̀ ni ò ní já fẹ́yàwó àbóhùn lè ṣòro tí ń bẹ nínú ìgbéyàwó? Ẹ bá mi yẹ̀ wò. Tó bá já sí pé owó ọbẹ̀ ló ṣòro, bá a bá ní ẹgbẹ̀rún méjì lásìkò tá a wà yìí tí ń ṣe 2000, bá a bá rí ẹ̀fọ́ ẹja alásèpọ̀, bá a bá dà á mọ́ra wọn á jẹun ikùn oyò tákì. Àyè bẹ́ẹ̀ kọ́ ló ti rí ni. Tó bá já sí pé bẹ́ẹ̀ ló ti rí, a wà á wòye sí wípé ǹjẹ́ ó lọ láti sọ wípé àtìgbéyàwó ò tẹ́jọ́, owó ọbẹ̀ ló ṣòro? Bẹ́ẹ̀ kọ́ o, owó ọbẹ̀ ò lè mú ṣòro dání o. Ohun tí Yorùbá ń sọ fún wa ni wípé àtìgbéyàwó ò tẹ́jọ́, owó ọbẹ̀ ló ṣòro. Kí mo ti pè é? Àtìgbéyàwó ò tẹ́jọ́, owó ọbẹ̀ ló ṣòro. Owó ọbẹ̀ tó ṣòro yìí, ǹjẹ́ a mọ̀ wípé látijọ́ tí ọ̀dọ́mọkùnrin àti ọmọbìnrin bá ti pàdé wípé tọ̀ bóò ni o, a bá ti kùn sílẹ̀ ni, àtijọ́ náà ìnáwó ti bẹ̀rẹ̀. Ìnáwó ní bẹ́ẹ̀nbẹ́. Mo fẹ́ ra gbá, mo fẹ́ ra wo, mo fẹ́ ra kòkò, ìjọ lálọ́ wò mọ́, ìjọ lálọ́ bàbá, ẹ̀yà lọ́wọ́ àbúrò ìyá. Gbogbo àwọn wọ̀nyí àpò ọkùnrin ló ti jáde o. Ìmọ̀ jáde èyí wọn àkọ́kọ́. Bàbá kúrò ń bẹ̀ tó ti di pé ẹ̀yà tẹ̀sí mọ́ mí mọ́ ẹbí bàbá ẹbí ìyá ọmọra wọn. Ìwọ ọmọkùnrin náà ni yàrá ìnáwó rẹ, ojúṣe rẹ nu. Bàbá kúrò ń bẹ̀ tó ti di tẹ́tí dẹ́rẹ́ ara ẹni ti yín tán tí gbéyàwó wáyé. Ǹjẹ́ a rántí pé lẹ́yìn ìnáwó náà tún ni? Tọ̀ ẹ má bá mi wò. Ìnáwó ló wà ń bẹ̀ o. Ìnáwó ọbẹ̀ òun ni ìṣòro tó ń sọ fún wa o. Bàbá kúrò bí pé a ti ṣègbéyàwó, ọkùnrin ká tún bẹ̀rẹ̀ sí pé tọ̀ ọkùn àwọn ọmọ. Ibi ìwọ ọmọ ẹlòmíì lẹ́yìn ìgbéyàwó yìí, wọ́n lọlé babaláwo kò tí ì ṣe, wọ́n lọlé aláàfáà kò tí ì dáhùn. Fá lérí ìnáwó náà ni torí kò sọ́fẹ̀ẹ́. Bàbá tún ṣe yíhun tán, Gbédùmarè bá tún sọ wọn. Ó tún kú pé tọ̀ bóò láti tọ́jú rẹ̀. Lásìkò kéékèèké ti tiwa àti ẹ̀ pé ìlédìí ni wọ́n máa ń lò. Ìnáwó pampers àbí kílẹ̀ tí ń pè yíhun, ẹ mọ̀ bá àwọn ọkọ̀ tí ń jẹ́ ìnáwó yíhun gan lọ́tọ̀ sódìdí ìnáwó kọ́. Ìnáwó ni Yorùbá fi jó yé wa wípé àtìgbéyàwó ò tẹ́jọ́, owó ọbẹ̀ òun ló ṣòro. Bí ọmọkùnrin bá ti ló mọ ṣe tán àtìgbéyàwó, àwọn òbí ọ̀tún pé so ti múra ìnáwó tí ń bẹ ń bẹ. Ìnáwó tí ń bẹ ń bẹ òun gangan òun ni àkọ́kọ́ palẹ̀ mọ́ dìkan tó sọ wípé afẹ́fẹ́ ìyàwó. Ìmọ̀bọ́ yẹn gbọ́ mi létó. Èyí ni ó bí òwe wípé àtìgbéyàwó ò tẹ́jọ́, kì í ṣowó ọbẹ̀ ló ṣòro, owó ọbẹ̀ òun ló ṣòro làwọn àgbà máa ń pè é. Èyí ni àbọ̀ mi ní àkókò yìí. A pàdé ní ọjọ́ mẹ́jọ. Orúkọ tèmi ni Yahya Mohammed. Ire o.